Òṣòlẹ̀ Adẹ́ra ló kọ Òṣòlẹ̀ yìí. Tó bá máa ń gbọ́ Òṣòlẹ̀ Adẹ́ra táwọn tó bá ń lo iṣẹ́ yìí ara ó dẹ̀ ọ́ wà á dẹ̀ rówó gidi. Ó ti ọba ní sí báyìí ara ó dẹ̀ ọ́ wà á dẹ̀ rówó ní gidi ní tó bá mi dán Òṣòlẹ̀ yìí wò. Bá mi láìkí ẹ̀ kọ́ bá mi share rẹ̀ kó lè bá ìjẹ́jú bọ́ ṣe rò lọ. Tó kọ̀ǹtrátà bá lo iṣẹ́ yìí wàhálà yóò dúpẹ́ fún Ọlọ́run. Tí oníṣẹ́ ọwọ́ bá lo iṣẹ́ yìí wàhálà yóò dúpẹ́ fún Ọlọ́run. Tó ní ìṣèjọba bá lo iṣẹ́ yìí wàhálà yóò dúpẹ́ fún Ọlọ́run. Kódà táwọn ọmọ orí afẹ́fẹ́ bá lo iṣẹ́ yìí ìwọ tó ti gbowó rí ni wàhálà ìwà gba owó ni o. Ifá tí mo mú owó gidi wọlé ní iṣẹ́ yìí o dákun bá mi dán wò mo bí ọ́ ni o. Ìwọ tó gbé ọjà kalẹ̀ tó rí yàtọ̀ ìwọ tó ń ta sọ ni ẹ̀yin olùfẹ́ ọtẹ́ ń ta góòdì tẹ́ ti gbé ni ẹ̀ẹ́dẹ́sẹ̀ ìwò mo fọlọ́n búra wá gba owó tó gbà rí inú ayé rẹ̀. Ìmọ̀ mú àwọn alálùbáríkà mọ̀ yẹn ni ara wà dí ọ Òṣòlẹ̀ ni Òṣòlẹ̀ Adẹ́ra tó dára dáadáa ni. Báwo ló sì bá mi sí ọ lọ bá mi wá ọ̀gẹ̀dẹ̀ àdáyébá tá à ń pè ní ọ̀gẹ̀dẹ̀ abo àti máa ń pè ní ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì ọ lọ bá mi wá 16 tó bá ti bá mi gẹ́ẹ̀tì ọ̀gẹ̀dẹ̀ 16 yìí ó wà bá mi pa ní pánsá ọtí rí báyìí mo sì là báyìí tó bá ti wà ọ wà la gbogbo ẹ báwọn ọ wà la gbogbo ẹ báyìí tó bá ti wà la gbogbo ẹ báwọn sọ ń gbádùn mi báyìí ọ wà bá mi wá ẹran ẹ̀dẹ̀ tá à ń pè ní ẹran ẹlẹ́dẹ̀ sọ ń gbádùn báyìí ọ bá mi gé ọ̀nà sí ìkiri 16 tó bá ti bá mi gé sí 16 tó bá ti bá mi gé sí 16 ó ti bá ní sinmi báyìí ọ lọ bá mi wá ewé rínrin wọn ní àtìgbà òjò àtìgbà ẹ̀rùn ẹni rínrin fi ń sun mi àtìgbà òjò kò sígbà tó ní rówó tó bá ń dán iṣẹ́ ìwò abọ́gbádùn báyìí ọ lọ wá ewé náà púpọ̀ níwọ̀nba ẹ̀yin mẹ́ta mẹ́rin èlèlúfà yìí ẹ̀dẹ̀ dúpẹ́ fọlọ́run. Báwo lẹ́sìn wá bá mi ṣe ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì tẹ́ ẹ̀ láyìí ẹ wà máa ti kíní ẹran tẹ́ ẹ gé yẹn ẹ wà máa ti bọ̀ nínú tẹ́ bá ti bọ̀ nínú 16 báwọn ẹ lọ bá mi wọ dídí stéètì ní ẹ bá mi wá 16 tẹ́ bá mi wọ dídí 16 báwọn ẹ ti rí bí mo ṣe ń tò ẹ tó gbogbo àwọn kíní báyìí gbogbo àwọn ọ̀gẹ̀dẹ̀ yìí ẹ tó tẹ́ bá ti bá mi tó sí báwọn ẹ kó àtàrí 16 yìí ẹ kó lé lórí tẹ́ bá ti kó lé lórí ewé yìí ẹ kó lé lórí ẹ wá lò tó kúnná dákun mo fọlọ́run bá bì ọ́ ẹni béèrè òfò ẹ dákẹ́ má bí mi lórí o nígbà tí mo fi ṣe ní tàgídì kan kalẹ̀ tí mo ní ẹyin kan ní tẹ́nìkan pè mí pé sóun lè lo ẹyin mẹ́ta mo fọlọ́run bá mo fi bì ọ́ má bí mi ní nǹkan tí mo fi sọ̀rọ̀ lórí fóònù o mo fọlọ́run bá mo fi bora àwọn èèyàn máa òru yéé sùn kọ́ ni iṣẹ́ àwọn náà gbà pé iṣẹ́ tá a gbé dání ni àwọn dání lóhùn bó tó bá fẹ́ béèrè ìbéèrè máa béèrè tó bá mú làákà ìdání dákun ni ẹ máa béèrè àgbà tó wà ní bàbá inú lọ́gbọ́n wà ṣé àlelo atari kan ni àbágọ́dẹ̀ máa bí mi léèrè òfò dákun kódà ẹnu bí lè bèrè lọ́wọ́ yẹn pé àbí ká lọ rẹ mọ̀lú ni má bí mi léèrè ọlẹ́lọ́ lò ó ti yọ bá ní sin báyìí bẹ́ẹ̀ mi ṣe ń lò ó bí ṣe ń sáná fáwọn èèyàn ẹni mi ṣe ń fi kalẹ̀ yìí tó bá ti wá bá mi kó atari yẹn 16 tó bá ti kó lé wàá kó ewé tó pọ̀ lé wàá kó mọ́lẹ̀ báwọn wàá bá mi dé wàá wá bá mi jó ibi tó bá ti wá fẹ́ jó sẹ́yìn ni bí orí kúrọ́pọ̀sì ni àbórí igi ojú bẹ́sẹ̀ wàá wá fi epo ráǹdì bẹ̀ wàá wá jó báwọn wàá wá lọ wàá wá máa bá mi fi omi ayé lò láàárọ̀ kùtùkùtù omi ayé ni wàá fi máa bá mi lò láàárọ̀ kùtùkùtù mo fi Ọlọ́run ọba mo fi búra iṣẹ́ ìtọ́ bá lò wá dúpẹ́ fún Ọlọ́run ìwọ tó bá mo omi ayé lò nínú àṣẹ Ọlọ́run mo fi fearless máa ṣiṣẹ́ dáadáa mo fi lò. Nọ́mbà mi 090 63 53 0020 nọ́mbà mi 090 63 53 0020 gbogbo àwọn afáàkátà ló máa ń tẹ́ àwọn yóò máa béèrè pé how much lábẹ́ kọ́mẹ́ǹtì fídíò mi tẹ́lẹ̀ máa kọ nọ́mbà yín síbẹ̀ sábẹ́ kọ́mẹ́ǹtì section tẹ́lẹ̀ máa kọ nọ́mbà yín pé kán DM tó bá ti bọ́ sọ́wọ́ wọn tó bá ti sanwó fún wọn tí mo bá ti ṣe kí ni tí mo bá ti gbé iṣẹ́ kalẹ̀ fún ẹ o ti bẹ̀rẹ̀ àbẹ́ náà bá ti gbá ẹ mo fọ́ nọ́mbà mo fi bì ọ́ má sunkún lórí kọ́mẹ́ǹtì section mi o mo ti pe nọ́mbà yìí kan tí mo ń lò fún WhatsApp nu for now tẹ́lẹ̀ àwọn babaláwo gbogbo ọ̀tọ́ mọ́ kọ́mẹ́ntì nọ́mbà wọn pé DM tó bá DM wọn dákun mo fọ́lọ́ bá mo fi bì ọ́ má sunkún lórí platform fún mi o ọlọ́jù kó bá wa lára mu salamu alaikum.